kalẹ̀ lọ́dẹ̀ yín èèyàn wa ìsìnkú dédé àkókò yìí lórí ètò wa ètò àwọn asòfin wa tí ó ń dé sí ojú móhùnmáwòrán yín láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà èyí tó jálé tó jáko níbi tí a ti ń ṣe àfihàn àwọn asòfin tó ń ṣojú ọmọ Oòduà ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àti ilé ìgbìmọ̀ asòfin àgbà. Lẹ́ni ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà òun náà ni ìwọ wá gbé nígbà tí ẹ̀yin náà bá rí wọn àti ipa takuntakun tí wọ́n ti kó ní ilé asòfin ẹ mọ̀ pé àtòfiṣẹ́ ògùnrán ni. Ta náà ni mò ń sọ̀rọ̀ rẹ̀ sẹ́nitọ̀ Ridwan Adésọjí Àkànbí tí wọ́n jẹ́ sẹ́nitọ̀ fún ẹkùn gúúsù Ọ̀yọ́ láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Bàbá ẹ kú kalẹ̀. Ẹ kú kalẹ̀, ẹ káàbọ̀. Yorùbá ní àrí ni àbẹ̀rẹ̀ ẹni àwọn yẹn ti rí pé sẹ́nitọ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò nílé wọn ò mọ ìlú tí ẹ ti wá. Àkọ́kọ́ náà lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Ridwan Adésọjí Àkànbí. Mo ń ṣojú Ọ̀yọ́ South Senatorial District tó jẹ́ Ìbàdàn Ìbàràpá. Èmi fúnra mi mo jẹ́ ọmọ Ìbàdàn. Ṣáájú kó tó di pé ẹ dé ilé ìgbìmọ̀ asòfin àgbà àwọn ọ̀bọ̀lẹ̀ ti ṣe rí. Àkọ́kọ́ náà mo ti wá sí political appointment. Mo ti wá sí House of Rep. Gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin. Yes. Ọdún wo nìyẹn? Ní 1991 Buhari. Mo ṣe special adviser on economic and industrial under late Alhaji Lam Adesina. Kó tó di pé ẹ tẹ̀síwájú nígbà tí ẹ wà ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní nǹkan bí ọdún gbọ̀rọ̀ sẹ́yìn àwọn ìgbìmọ̀ wo lẹ wà nígbà náà ẹ lè rántí. Mo wà ní ìgbìmọ̀ national planning, mo wà ní custom and exile, mo wà ní banking, mo dẹ̀ wà ní national planning. Bó lè àgbìmọ̀ aṣòfin ṣe rí ìgbà náà? Ìgbà náà ṣe mọ̀ pé kò tún rí báyìí, kì í ṣe full blown democracy ni. Babangida wà ń bẹ ńgbà náà, so òfin tá a ṣe kò pọ̀ jù ńgbà náà. Òfin yóò lẹ́sẹ̀ ńlẹ̀ àná. Ó tiẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ bọ̀ kò pọ̀ jù, kò ló kì í ṣe full blown, ṣùgbọ́n òun náà ló pilẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ lónìí. Jọ àwọn òfin tẹ̀ ń ṣe ńgbà náà òun ni ẹgbẹ́ yìí náà tún ń lò ní ìsìn aláàrẹ náà tó. Ó pilẹ̀ ara ẹ̀kún tó pọ̀ gan-an pàápàá. Ìyàtọ̀ gan fẹ́ẹ̀ sí torí pé constitution náà tá à ń lò bá náà kò yàtọ̀ náà sì kò sí dì sí náà. Gẹ́gẹ́ tẹ́ wá kù ní ilé asòfin lẹ bàbá gómìnà àná nípínlẹ̀ Ọ̀yọ́ jíjà ìbò ló ti jẹ́. Rárá, kí n tó wá sílé ìgbìmọ̀ aṣòfin mo ti níṣẹ́ ara mi. I'm into finance investment, mo dẹ̀ wá into aviation, àwọn tó ń ṣọ̀rọ̀ ọkọ̀ òfurufú bàálù, so kò dẹ̀ sígbà tá a fi ọkàn fi ṣẹlẹ̀ torí pé ìdí iṣẹ́ ni láti mọ̀ ní lọ́lẹ̀. ẹ̀tún mọ́sẹ̀lú náà wọn. àmúṣèlú mọ̀ torí pé a fẹ́ sìn lò. Sẹ́nitọ̀ ẹni ẹ jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Lam Adesina nígbà náà àwọn èèyàn máa gbà pé òṣèlú Ìbàdàn àbí òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ àmàlà àti gbẹ̀gìrì ni. Báwo ni nǹkan ṣe rí? ẹ ń bá mọ Alhaji Lam dáadáa kọ́ ló ń bá fọ̀rùn kẹwọn àwọn pé ẹni tó lọ́n fún lọ́pọlọ ni ẹni tó mòye ni olóòótọ́ èèyàn ni èèyàn mẹ̀kúnnù ni, so gbogbo nǹkan tí mo kà á lẹ̀ òun gan ló jẹ́ atọ́kùn ìjọba wọn. Ọ̀rẹ́ mẹ̀kúnnù ni wọ́n. ẹ lọ wo iṣẹ́ tó ń ṣe oṣù àlẹ́ nísìn pẹ̀lú owó péréte tí wọ́n gbàgbà náà kò sí nǹkan tó ń jẹ́ pé ẹnìkan jẹ owó gbogbo nǹkan létòlétò ni torí pé ẹni tó mẹ́tò ni ẹ mọ̀ pé always a teacher is a teacher. So gbígbèsè àwọn ti rí nìyẹn bí wò lẹ́ni tó jẹ́ teacher principal padà yóò jẹ́ teacher lówó, so gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ṣe ń gbà tí wọ́n ṣe ètò dáadáa níwọ̀nba Ọlọ́run ti kọ́ wọn ṣe wọ́n dẹ̀ ṣàṣeyọrí. Bàtẹ́ wá kúrò ní à ń ṣe olùdámọ̀ràn pàtàkì kó tó di pé ẹ dé ilé ìgbìmọ̀ asòfin àgbà àwọn kí ló tún wáyé láà ẹ dìbò òṣèlú kankan mọ́ àbí ẹ̀kan wò pé iṣẹ́ yìí máa bọ́ sí. mi ìdìbò mọ́ mo padà síbi iṣẹ́ mi ni. tó bàtẹ́ wá padà síbi iṣẹ́ yín o ẹ wo. à ń dá sóṣèlú náà bọ̀ iṣẹ́ mi ni mo gbájúmọ́, mi ìdìbò rárá. ìgbà àkọ́kọ́ yín ní ilé ìgbìmọ̀ asòfin àgbà. yẹ ìgbà àkọ́kọ́ rẹ̀. ẹ wo ṣáájú kẹ́ tó dìbò pàápàá jùlọ bí nǹkan ṣe rí láti bí ọdún mẹ́rìndínlógún tí a ti di ipò òṣèlú padà nígbà tẹ́ fẹ́ dìbò bó nìkan ṣe rí. ọ̀rọ̀ Nàìjíríà kò sí ojú ìgbà náà ni a mọ̀ pé ibi tó yẹ káàkó lára gbogbo orí tó lọ́n ṣe fún wa ṣùgbọ́n kájà máa dúpẹ́ náà láwọn sọ
bó jẹ́ ká àkọlà rárá. nígbà tí ẹ ti dé ilé ìgbìmọ̀ asòfin àgbà àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lẹ́ àwọn wo ni ẹ wà. mo wà ní committee aviation mo sọ tẹ́lẹ̀ pé iṣẹ́ mi ni mo wà ní committee aviation mo wà ní committee banking ẹni tó lẹ́kẹ̀ẹ́ mo wà into finance. ẹni tó mojú ògùn wọn jẹ́ kópa bìnírè. bá a ti máa ń ṣe náà nígbà tó sọ̀kan tó ti padà ìrírí rẹ̀ àti nǹkan tó ṣe. yàtọ̀ sí méjì yìí kan. mo wà ní gas. ọ̀rọ̀ epo afẹ́fẹ́. afẹ́fẹ́ kì í ṣe epo afẹ́fẹ́. mo wà ní Niger Delta. ọ̀rọ̀ àwọn ará ẹkùn Niger Delta lọ. Niger Delta mo wà ń bẹ̀. mo lè tún wà ní solid mineral. ìwakùsà. ìwakùsà. ǹjẹ́ ẹ lè tọ́ka sí àwọn àṣeyọrí tí ẹ ti ṣe nínú àwọn ìgbìmọ̀ wọ̀nyí. gbogbo ẹ̀ nítorí pé tẹ bá wò mo sọ iṣẹ́ tó ń ṣe dáadáa pé ti aviation òjò wọn mi dáadáa ti banking finance òjò wọn mi dáadáa gbogbo yòókù náà tẹ̀lé ọrọ̀ ọrọ̀ ajé ni láti náà jáde ta náà ọrọ̀ ọrọ̀ ajé ni tẹ bá sọ pé solid mineral náà ọrọ̀ ajé náà ni gbogbo náà. ẹ wá wò lórí gbogbo àwọn aráalé ní pariwo pé orílẹ̀-èdè Nàìjíríà yìí bó ṣe tóbi tó yìí àwa lọ́kọ̀ òfurufú tiwa bó ti ẹ̀jẹ̀ pàtí nígbà kan rí ẹ̀yin tẹ́ wà jẹ́ dọ́mọ ìgbìmọ̀ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òfurufú yìí àti ilé asòfin yẹn kékeré àti ẹ̀tàgbà èyí bó ní ṣe rí lọ́kàn yín. ó bá ìbànújẹ́ tó pọ̀ ìbànújẹ́ náà pọ̀ gan pàápàá pé ṣé kí mo sọ tẹ́lẹ̀ ń bẹ̀rẹ̀ pé ìjọba káàkiri wa káàkiri máa dúpẹ́ ni nígbà gbogbo ọ̀rọ̀ rẹ̀ Nàìjíríà kì í ṣe ọ̀rọ̀ ti bàálù nìkan gan ìbànújẹ́ pọ̀ ń bẹ gan ara yẹn náà lẹ́mú jáde yẹn ara kan nìkan tá à ń sọ lẹ́mú jáde yẹn bó Nàìjíríà ò ṣe wà lótótó yìí ká má ní kárí àtiwá ìdójútì ni kò sí kí o máa fẹnu bò kò ṣeé gbọ́ ìdójútì gbáà ni gbogbo nígbà tí àwọn ológun gan lọ ọlọ́run mọ ìbàdàn fílẹ̀ sí Nigerian Airways kò kú kan báyìí tí wọn bá wà ṣe máa bọ ti pé ìjọba ara wa ẹ̀yin ò sọ àgbàdo sọ pé wọ́n pàṣẹ. bí tí nǹkan wá dúró ní ìsìn ṣé ẹ̀yin àtàláṣẹ ẹ̀yin àtàwọn ìgbìmọ̀ aláṣẹ níbo lẹ forí ọ̀rọ̀ ti sí kí ni káwọn ará ilé ọmọ retí. lórí èwo ń bẹ̀ o. nípa ọ̀rọ̀ ti níbàálù ìdè náà ni. nǹkan ti bàjẹ́ pọ̀ màá sòtọ́ fún lónìí àwọn kan sọ pé president gan sọ pé aláti ní kárí àtiwá irú èmi sọ pé no. kí ló dé. kò tí ì yá torí pé sector yẹn ó bàjẹ́ gan àwọn tó oríṣi iléeṣẹ́ tó ti wá oníbàálù tó ń wá bọ́n ti ń wá ló ń kú ọ̀kadà ti wá mo lè kábàámọ̀ tó ti wá fún tẹ́kùn wá wọn kú ní kí ló ń pa wọ́n. pẹ̀lú ìrírí yín tẹ́ ti wá ní kí ni. a máa gbọ́ kí ló ń pa wọ́n àwọn tó wà bẹ́ẹ̀ báyìí wọ́n ń kú lọ ọ̀kọ̀ọ̀kan ló ń pa wọ́n nígbà tẹ́ ẹ̀ tí ì rógùn sáà nǹkan tó ń kú lọ ẹ̀ tó gbé mi wá yóò kú náà ni yóò kú ni àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́ báyìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gbèsè mú wọn dọ́rùn ni gbèsè báńkì gbèsè ìjọba ẹ máa gbọ́ so ẹ bá ti irú ipò tí sẹ́kítọ̀ yẹn wà bẹ́ẹ̀ yẹn lẹ́tùn á sọ pé gbé mi dìde yóò kú náà ni ká tó gbé mi dìde ká wò wọ́n tó ń pa wọ́n náà. ká kọ́kọ́ wo wàhálà tó wà lábẹ́ tó ń pa wọ́n tó ń pa agolo iṣẹ́ tó ń wá tó ń lọ yẹn so ìta gbéjáde náà kò ní kú torí pé èyí ìdùnnú tiwa náà ni pé kí Nàìjíríà ní kárí àti ẹ̀. sẹ́nitọ̀ àsìkò gbogbo ẹ̀yin tí ẹ ti nímọ̀ tẹ́ ẹ ti gbà bí kọjá rí ẹ ti wá sọ fún ìjọba pé àwọn tó fa wàhálà yìí nìyí o torí pé Yorùbá ní òkèlè ń wo ẹ̀wù sàlẹ̀ ṣé wọ́n ti tẹ́ ẹ ti nímọ̀ tẹ́ ẹ ti fún. nígbà tá a kọ́ dé bí gan tá a kọ́ dé the 8th Senate kan nú ad hoc committee tán kọ́ yàn láyé ìgbà yẹn àti yàn committee o pé committee kíákíá kékeré bójútó nǹkan aviation lákọ̀ọ́kọ́ àwọn táwọn bẹ́ẹ̀ Miss Governor Kwankwaso àtàwọn kan náà yàn gbà náà kíákíá láàrin oṣù méjì náà fún wa àti kọ́ rìpọ́ọ̀tù wa àgbélẹ̀ immediately ìyẹn ti wà ń bẹ́ẹ̀ kọ́kadà tó bẹ̀rẹ̀ committee yàn tó pa mọ́ pé nǹkan tó ṣe pàtàkì ni àti kọ́ rìpọ́ọ̀tù wa àgbé àti kọ́ àti lé àti gbé sílẹ̀. yẹn pé kí orílẹ̀-èdè Nàìjíríà máa retí àwọn dáadáa láti bẹ̀rẹ̀. yes committee wọ́n tó wá set committee tó yẹ vision náà tá a wà ní adok yẹn náà a tún wà ní ojúlówó iná so a ti gbé gbogbo ẹ̀yẹ̀wò a dẹ̀ ti ń ṣe pàdé lójoojúmọ́ pẹ̀lú minister àti ministry àtàwọn tó àwọn kárí àwọn
káríà fún àwọn àwọn tí tọrọ tọrọ lè tó ní nǹkan sí pẹ̀lú rẹ̀. kọ́ ní pẹ̀lú rẹ̀. ẹ ti ká wo ti ọ̀rọ̀ ilé ìfowópamọ́ nígbà kan rí bí pé kán dá ilé ìfowópamọ́ kan lẹ̀ nísìnyí kó kú àwọn wàhálà kan súyọ ìbò nìgbìmọ̀ yín dé kí ni ṣé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan fọkàn balẹ̀ ní àbí kí ni lórí yẹn. ọ̀rọ̀ báńkì ti kọjá pé iléeṣẹ́ pé báńkì kan wò nǹkan tó wà lẹ̀ tún ti jù yẹn lọ báńkì kankan ò lè sábà wò mọ́ kò torí pé wọ́n ti àti kẹ́kọ̀ọ́ lórí àwọn tó wó so lẹ́yìn ìgbà tí àwọn tó wó ti wó ni wọ́n ti gbétò jáde tó pọ̀ gan tó fi jẹ́ kí báńkì tí ó bá wà tí ó bá máa ṣiṣẹ́ full iṣẹ́ banking activities iṣẹ́ banking ó ní tòótọ́ láti ní kan tó bẹ̀rẹ̀ mọ́dẹ̀ ni. ẹ wá nínú ètò àbádòfin ètò ìṣúná torí pé òfin wọn ni ẹ wá sí ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti wà ní ilé aṣòfin pé àdúgbò mi ò gbọ́dọ̀ gbẹ̀yìn ibi tí mò ń sojú ò gbọ́dọ̀ gbẹ̀yìn nínú àbádòfin tó kọjá tá à ń lò lọ yìí èwo ni àwọn àgbèyàn ẹkùn ìdìbò tẹ́ ẹ̀ ń tójú fún èwo ni wọ́n ti jàǹfà níbẹ̀. tẹ́ bá kọ́kọ́ wo Nàìjíríà náà gbogbo náà kí la fẹ́ nǹkan tá a fẹ́ kan jọra wa kò sẹ́ni tí ò fẹ́ náà tí ò ní lọ kò sẹ́ni tí ò fẹ́ ààbò tó tó kò sẹ́ni tí ò fẹ́ kí ọmọ káyọ̀ tán kó ríṣẹ́ so kí n yàtọ̀ gbogbo ẹ̀ náà tá a bá wò gan gbogbo àtàwọn bíi la ní common interest bíi 70-80% ìdùnnú náà lọ kálẹ̀ yẹn ìyàtọ̀ tó kálukú lásán fi yàtọ̀ síra wọn kò wá pọ̀ jù ta ni ò fẹ́ títì tí ó ń lọ géré ta ni ò fẹ́ tó ta ni ò fẹ́ repo tó fẹ́ tó gbogbo Nàìjíríà náà ni kì í ṣe pé kì í ṣe apá àbí kan so most request is a national request ikọ̀ tí gbogbo Nàìjíríà fẹ́ mo bọ̀ ó tó àkàntà gbé tiwa lágbé tèmi tiwa tí mo ń ṣojú fún tó ṣe pàtàkì síwájú ó ní ọ̀rọ̀ iṣẹ́ fáwọn ọ̀dọ́ wa ẹ rí i pé Ìbàdàn àti Ìbàràpá ìlú tí wọ́n ti kàwé díẹ̀ ni tábà wo Nàìjíríà gan a rí i pé south west pàápàá south west wọn kọ Ọlọ́run ṣàlùbẹ̀lẹ̀ Yorùbá so wàhálà tó dáa tó ní jáde wọn wà ní pé kọ́ mọ́ kàwé kó má rí iṣẹ́ so gbogbo nǹkan tá a fẹ́ ṣe nu tó fi tá à ń ṣe nu gbogbo nǹkan tí ó bá múṣẹ́ wá fáwọn ọmọ wa gbogbo òfin tá a bá jọ ṣe tí ó múṣẹ́ fáwọn ọmọ wa ó ṣe pàtàkì sí ibi tẹ́mi tí mo ti ń ṣojú ó ṣe pàtàkì. táwọn ará alẹ́ náà ní bẹ́ẹ̀ wá sọ nìyẹn. yes tó jẹ́ kò sẹ́ni tí ò fẹ́ bóyá ní ẹkọ́nọ́mì ní Nàìjíríà ló fẹ́ kò sí ẹni tí ò fẹ́ bóyá. mọ ètò lórí pé báwọn ọ̀dọ́ ṣe ríṣẹ́ ó ṣe pàtàkì gan. àwọn alẹ́ ti ń gbọ́ ní ìsìnkú ní sẹ́nitọ̀ àwọn lọ́ọ̀dà fún mi pé àwọn ọmọ àgbègbè àwọn iṣẹ́ òṣùṣù wọn bọ̀. ó ṣe pàtàkì lẹ́yìn gbogbo Nàìjíríà la fẹ́ gbogbo nǹkan ṣùgbọ́n káwọn ọmọ ṣe pàtàkì gbọ́dọ̀ pé ibi tó bá rán ọmọ tán tó mọ́ sí jókòó tí ilé kò tí ì parí iṣẹ́ ẹni tí ò tiẹ̀ tí ì máa ṣiṣẹ́ bó lòbí ó ti jèrè ẹ̀ kí ló ṣe gbọ́ àjèrè ọmọ so ara ẹ̀ náà ara kókó pàtàkì. yàtọ̀ sí yẹn kọ́. àtọ̀ sí yẹn nǹkan tá a tún fẹ́ náà ni pé tọ́lọ̀ tí débi ti wá o a fẹ́ nǹkan tó yẹ pé ọrọ̀ ajé tí ó gbù gọ́gọ́ sí tí wọ́n bá tún wo pé à ń kàwé ní Yorùbá ẹ lè pé ọrọ̀ ajé mu wá ló ń kàn gan ẹ lè mọ̀ pé tẹ́ bá wò tó wá dáadáa ẹ rí i pé àwọn èèyàn gbọ́n kì í sábà sọ pé ìjọba tí mo bá yẹ kó bá ti wà ta ní bóyá tàbí ẹkọ́nọ́mì ọmọ ṣiṣẹ́ ni wá àìṣọ́ọ̀lẹ̀ lápá àbí tèmi ti wá so we want a buoyant and stable economy kí gbogbo àwọn aráàlú ti ń gbọ́ ní ọmọ ṣiṣẹ́ ni wá. ẹ wá wo ti ìjọba lẹ sọ yẹn ọ̀pọ̀ ọgbà Yorùbá ní bàbá káàbọ̀ ọmọkùnrin òfin wọn ni ẹ wá sí wọn ò ní kẹ́ ẹ máa kó faraàlú ṣùgbọ́n ìgbàgbọ́ Yorùbá ni pé tá a bá rán ọmọ níṣẹ́ ó yẹ kó wá jíṣẹ́ padà àwọn àdúgbò tẹ̀ ń sojú fún iṣẹ́ wo lẹ ti jẹ́ fún wọn yàtọ̀ sí ti tẹ́ ìjọba lápò ara yín iṣẹ́ wo lẹ ti jẹ́ fún àwọn aráalé. ṣé ẹ rí bọ́n tiẹ̀ ti tọ́ èmi mọ́ ti kọ́ mi ni pé tọ́lọ́ ń bá kẹ́ ẹ kó rántí ọmọ ẹnìkejì láti bí ọdún mẹ́wàá sísìn ni mo ti ní foundation tá à ń pè ní RAF Foundation website ẹ̀ wá lórí íńtánẹ́ẹ̀tì pẹ̀lú ògùn ojú mi ni mo ti ń ṣe oríṣiríṣi nǹkan ní community mi ó wà nínú nǹkan tó ń fi panupọ̀ báwọn fẹ́ ràn mí wá gan a ti ń ṣe a máa ń pè ní skill acquisition oríṣiríṣi là ń kọ́ àwọn èèyàn àdèrè àdìṣẹ́ fún wọn à ń ṣe IT program
IT program wa táwọn ṣe foundation mi kì í ṣe pé àkọ́kọ́ mọ́ oríṣiríṣi ló wà ní IT yẹn there's computer engineering there's website design oríṣiríṣi. ó lè ní iye àwọn èèyàn tó pé láìgbà tí mo ti dá ètò ilé o àwọn èèyàn tí ó ti yege bẹ́ẹ̀. lórí ti IT yẹn màá ti ní over 2000 tó ti yege bẹ́ẹ̀. tí wọ́n sì mú lò. àtọ́ mú lò ìmọ̀ ní tẹ́ bá wo mo wà mí gan yóò lóun ṣetán ní ilé ẹ̀kọ́ gíga polytechnic kò lè handle computer bó ni ó ti ríṣẹ́ ńlá fi jẹ́ kó pọ̀ ní ọ̀rọ̀ wa ẹlòmíì torí pé most institution ta ní wọn prepare àwọn ní level yẹn ní IT ayé ti lùjára wọn. ayé ti lùjára. èèyàn lè ṣe é bí kókó máa ní IT knowledge kọ́lá kọ́ bẹ̀rẹ̀ ní láti complement degree tán bá ní kíṣẹ́ lè yá láti tètè rí. láti rí a tún á rí i pé èmi máa ń sọ pé tá a bá ń tan ọmọ ní ìsìlá pé àfi iṣẹ́ white collar job tí wọ́n bá ń kàwé tán ó yẹ kó àkó skill náà ẹlòmíì skill yẹn náà padà fi wá jẹun ṣùgbọ́n bóun ó ti ẹni tó ní degree kó tó lọ kọ́ṣẹ́ fashion designing ẹni pé bí ó ti ṣe ó yàtọ̀ yẹn pé yàtọ̀ yóò wà bẹ́ẹ̀ ìwé tó ní ó ti mọ̀ tó ní yóò kún so amoni skill acquisition center tá à ń ṣe fashion designing à ń ṣe shoe making à ń ṣe soap making à ń ṣe GSM repair à ń ṣe electrical à ń ṣe like 10 là ń ṣe. ní ìjọba àbílẹ̀ mi ò lẹ́nu sojú fún náà. mẹ́sàn-án. gbogbo àwọn tẹ́ ẹ dákọ̀ yìí ní mẹ́tẹ̀ẹ̀sán yìí náà ni àwọn ibùdó ìwà. bá a ti ṣe kọ́ yẹn ṣé rí èmi nígbàgbọ́ pé èèyàn lè máa ṣe nǹkan wọ̀ṣùwọ̀ṣù bó lẹ́yìn tó wá kọ́lé kan kalẹ̀ tá a pèsè mẹ́wàá tó ń fi tó kalẹ̀ yóò máa kọ́ wọn bì kan irọ́ ni wọn lè mọ́ kankan èyí bá kó ń plate di gallery ni kó lè pàtẹ́wọ́ fún ni kó táwọn máa ń ṣe ni pé àti wá àwọn centers tẹ́ pé ibi tailoring náà ń kọ́ ibi wọ́n ń ṣe IT ní ibi wọ́n ń ṣe kí nìkan ni tó bá tó wá ṣe screen fún wọn tán àwọn tó ń ṣe fashion design shoemaking á wà kún lọ sáwọn centers yẹn tó ní àwa máa sún lórí ẹnì kọ̀ọ̀kan wọ́n lè bá a kọ́ wọn dáadáa. gbogbo ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀sán yìí náà. gbogbo wọn ló ń kulẹ̀ ló ń participate. àwọn èèyàn ń gbọ́ nílé báyìí. dáadáa wọ́n ń ṣe lọ́wọ́ báyìí gan ni kì í ṣe pé ó ń lọ lọ́wọ́ báyìí ni. tẹ́lẹ̀ pé níjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀sán àwọn tí ó ń jẹ àǹfààní àwọn tó ń ṣe training wà lọ́wọ́ báyìí sí wọ́n á ṣe graduation láìpẹ́ ara níṣẹ́ fún wọn lẹ́yìn àwẹ̀. yàtọ̀ sí yẹn kọ́. ìyẹn à ń ṣe kànga ìgbàlódé kan tí mò ń sọ igan mo ti ń ṣe pẹ̀lú foundation ni o kì í ṣe pé nígbà tó máa ṣe tipẹ́tipẹ́ mo sọ láti bí ọdún mẹ́wàá àfẹlẹ́jú sí ni àǹkọ́ni sọ a máa ń pè ní scholarship support owó ìrànwọ́ fún àwọn tó wá ní school pé náà lè kí sọmọgbọ́n là ń ràn lọ́wọ́ a fẹ́ ràn òbí lọ́wọ́ ni gbàtà kọ́ bẹ̀rẹ̀ ìwọ́n tẹ̀ kọ́ àwọn kan mọ̀ sí náà ọgbọ́n pọ̀ ẹlòmíì ò gbà kó ní sọ́lé yóò gbà wọ́ yóò bá tó ní sọ́lé yóò ti gba ti lé mọ́ láfẹ́ àròkó kìyàn máa ń gbọ́ àná ń gbọ́n sí ni pé ká tó fihàn nísìn àwọn òbí ó mọ̀ nípa ẹ̀ òbí ó dùn ó yàn torí pé òbí la fẹ́ fi ràn lọ́wọ́ kì í sọmọ kó lè rọ blood láfi scholarship support kì í ṣe tọmọ ọmọ gan kì í sọ àti àndọ́gbọ́n sí nísìn tó a ṣe nísìn òbí ó mọ̀ nípa ẹ̀ á dẹ̀ mi sọ pé awádìí ní school yẹn kó tọ́ ló lọ bẹ̀ so gbogbo ẹ̀ la fi ń ṣe mọ̀tẹ́jì tipẹ́tipẹ́ gbogbo ẹ̀ náà a fẹ́ kí ó rọ òbí lọ́rùn ni kì í ṣe pé tọmọ gan tó gbogbo ẹ̀ náà orí òbí ló dálé lórí a tún ṣe nǹkan à ń pè ní cash empowerment association kọ̀ọ̀kan àlẹ́pọ̀ mílíọ̀nù márùn-ún mẹ́wàá wá ìwọ̀n bá tá a bá ní a fi cash empowerment fún wọn kún owó kòwó wọn wọ́n fi ṣe kún owó. kì í ṣe pé láti fi jẹun. kọ́ lábá make sure pé a fẹ́ kí àwọn associations market kan mọ̀ nípa ẹ̀ so àwọn yóò nominate àwọn tí ó jẹ́ àǹfààní yẹn. àwọn ẹgbẹ́ aláta o. ẹgbẹ́ market ẹgbẹ́ onímọ́tò bẹ́ẹ̀ tó ṣe nìyẹn. ẹ̀yin ará gbé ni ẹ̀yin ará dùgbẹ̀ ẹ̀fọ́ àlẹ́yàn mẹ́ta mẹ́rin ta fẹ́ ràn lọ́wọ́ tẹ́ pé. àwọn tí ń gbọ́n lé náà wọ́n sì máa pẹ́ tó gbélé. dáadáa ẹ lórí íńtánẹ́ẹ̀tì gan ẹ̀rí píkṣọ̀ gbogbo àwọn tó ń jẹ àǹfààní yẹn ń bẹ so like I said kì í ṣe kọ́tà ṣe bẹ̀rẹ̀ ṣá kì í ṣe kọ́tà kan. ọlọ́run àmàdé kò tẹ̀síwájú ẹ wá wò tó o bá dilẹ̀ kí ẹ̀ ń pa ọ́ dà. owó kì í dilẹ̀ fẹ́mi jù torí pé táyì bá wà mo tó lè ṣe àdáni mi. So I'm still involved in my company. owó òdìlẹ̀ gbà kankan bẹ́ẹ̀ ṣe ń ṣe ìpìlẹ̀ tún ṣe ọ̀dọ̀ ara yín náà. mi pati pé àsìkò tó àti ń gbàdá tí wàá bí láti yan àwọn tí ó máa mójútó ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ ìbújẹ́ ẹ̀kan lọ́sẹ̀ gan aṣá tiẹ̀ wò pé ń bo la báyìí kì í dé tó pé nǹkan tá a ní lọ́dún gbé alẹ́ bìí yẹn ò lápàdà lọ́ba. kò sẹ́ni wọ́n ní kò ní oògùn nígbà kò wọ́n ní ìjà àti fàwa Ìbàdàn ní irú oúnjẹ wo lẹ fẹ́ torí wọ́n ní àmàlà dúdú àti gbẹ̀gìrì làwọn Ìbàdàn jẹ
ẹ̀yin kọ́. ẹ̀yin náà ti sọ̀hún gbọ́dọ̀ ń jà. ẹ̀yin kẹ́ ẹ sọ fáwọn èèyàn yín pé kò yàtọ̀ àmàlà àti gbẹ̀gìrì àti ewédú ló ń jábùlà. àwọn alálẹ̀ ti gbọ́ ní ìṣàbá tá a mọ̀ pé gbẹ̀gìrì àti ewédú ló ń jábùlà àti gbọ́ ní ìsìn. ẹ máa wò ẹjọ ẹ ti wà nílé ìgbìmọ̀ asòfin ní ìsìn ó ti pọ̀ ọdún kan kí ni káwọn aráalé ọmọ retí láàrin ọdún tó ń bọ̀ sísìn. ṣé rí nǹkan tí eléyìí tiẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ bí mi máa sọ táwọn bá bí mi pé nàìjíríà ti wá rí báyìí màá ní kán díjú wọn kán wá wò ó tí buhari ò bá wọlé bí ò bá ti rí èèyàn lè díjú kó wò ó pé ẹni tí ẹ̀ wò sàkó bó ni ò bá ti wá rí bó ti rí náà ìbò tó wà lọ́rùn jù mọ̀ bó ni ò bá ti wá rí tí ò bá sí pé ìjọba change àkọ́kọ́ ọ̀rọ̀ nu ibo ni ò bá ti wá rí dákọ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nu ibo ni ò bá ti wá rí àwọn sọ pé àpò ráìsì ti di 15,000 láti 8,000 ní 16 years ago ìlú àpò ráìsì káti bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ kankan náà ló ń fà á tó gbẹ tí ń rí báyìí náà nígbà tí à ń tepo fagbáyé lọ́wọ́n gógó ó wá di ìfàrànlì mélòó láti kọ́ pẹ̀lú nígbà táwọn tó ń wọlé ńgbà náà mélòó láti wá kọ́ káwọn yẹn ló ti wà nílẹ̀ báyìí ni nígbà tí pọ́wá ti pọ̀ rántọ́ ń gba ayé nìsín á rí nǹkan dé bá nígbà tí kó lọ òkè tá ń ta ní $110 $140 rìsáàbù owó tá a fi pamọ́ jẹ́ èlò tá a fi pamọ́ di èlò pé nígbà tí nǹkan pọ̀ o yíba la fi pamọ́ o nígbà tí nǹkan wá dá wẹ́ táàrí dé bá o èlò la fi pamọ́ lágbàáyé nígbà tí búùmù wà nídìí epo ẹ lọ wọ àwọn yòókù wọ́n fi nǹkan pamọ́ tó pọ̀ àwọn sọ̀rọ̀ nípa ìfànárì nígbà tí mẹkáníkì bá sọ fún ẹni tó di mọ́tò pé ẹjọ́ mọ́ gbé wá wọn tí ẹ mọ̀ tó mọ̀ àwọn aráalé gbọ́ ìpè ẹjọ́ sá mọ́tò ẹjọ́ mọ́ gbé wá wọn àwọn tó ń tún ìfànárì wá ṣe ti bá dé bẹ́ẹ̀ pé ẹjọ́ má pè wá wọn láwọn tó ń tún. pé ẹ má kó àwọn tó ń pé ó ti bà iṣẹ́ wọn jẹ́ pé eléyìí o àtúnṣe wọn kò lè sí kó lè pọ̀ mọ́ bàbá tí màá dọ́gbọ́n sí ni kọ́lọ́ ń já lè kọ́ mi ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ká kọ́ mi orí sẹ́nitọ̀ ní ìsìnkú kọ́lọ́ kò lè ẹ̀ẹ́dẹ̀ wà mọ́tò tí wọ́n fi gbogbo ọdún lò ẹ̀ẹ́dẹ̀ kí wọ́n tún ṣe wọ́n má dé jẹ́ ẹnu kò kì í ṣe mọ́tò mọ́nù nígbà tó ti yẹ ká ṣe epo dẹ̀ ló ní ọrọ̀ ajé epo ibẹ̀ láti rí epo tá lò fún mọ́tò ìta fi dáná oúnjẹ ètí bá lé olò ó so mọ́ ogun ẹ̀ papọ̀ ó ti pọ̀ jù ẹ gbọ́ ni ètí bá lé olò ibẹ̀ náà ló wà ètí bá lé olò ètí wọ́n fi dáná oúnjẹ ńlẹ̀ ibẹ̀ láti rí ìta fi mọ́tò káàkiri ibẹ̀ láti rí kọ́nà ni. ẹ wá gba ọmọ orí ẹ gba Yorùbá nímọ̀ràn àti orílẹ̀-èdè Nàìjíríà ká tó máa lọ. Yorùbá àkú dáwà ní Nàìjíríà gbogbo àná ká kó gbogbo ẹ̀ pọ̀ ni àkọ́dọ́ ká ní sọ pẹ̀lú ìjọba yìí kì í gbé tó kéèyàn wá ìjọba àlàáfíà sọ bẹ́ẹ̀ olóòótọ́ lọ́lọ́run yàn fún wa báyìí kọlọmba dáàbò ẹ̀bọ Nàìjíríà sùúrù máa ń ṣòro fún yàn ṣùgbọ́n lákùúni náà ni tó bá tún burú jù báyìí náà lọ àti oníṣòwò náà ni ẹgbẹ́sẹ̀ wọlé ẹ̀kọ́ máa ta sọ̀rọ̀ tẹ̀lé mo ní bó ti yẹ kọ́ lórí pé àṣà máa dúpẹ́ náà ni so kàn bá wa níṣòro pẹ̀lú ìjọba yìí a rí i pé yóò so èso rẹ̀ it's going to be a good foundation for a better Nigeria. ẹ̀yin èèyàn wa sẹ́nitọ̀ ní ká ní sùúrù ni torí pé orílẹ̀-èdè tí ó bá ti gba sùúrù láàyè ò ní àlàáfíà àti ìdàgbàsókè yóò jọba èmi àwọn asòfin kan lórí ètò àwọn asòfin wa pé gbogbo ipò tí wọ́n bá gbé wa sí àdánwò ni ǹjẹ́ dáadáa wo ni o fẹ́ ṣe àkọsílẹ̀ wo ni o fẹ́ ní ìwọ̀nba péréte tí sẹ́nitọ̀ Ridwan Adésọjí Àkànbí tí wọ́n ti wà ní ilé ìgbìmọ̀ asòfin àgbà ẹ wo àwọn àṣeyọrí tí wọ́n tọ́ka sí ṣáájú kí wọ́n tó dé ilé ìgbìmọ̀ asòfin ǹjẹ́ gbogbo àwọn tí a wà nípò àṣẹ kí n la lè tọ́ka sí kí n lo lè rí tọ́ka sí èmi á tún máa sọ ní gbogbo ìgbà pé gbogbo níta bá ṣe láyé yìí tó bá ṣe iṣẹ́ àdúrà ni ìwọ náà wo nǹkan tó bá ṣe tó bá dúró tó jẹ́ fẹ́ káwọn èèyàn rí ẹ mọ̀ pé iṣẹ́ àdúrà ni iṣẹ́ tó bá ṣe tó bá ti fẹ́ kí ọmọlàkejì bọ́ ń bẹ̀ fura síra rẹ ìwọ náà kò ṣe iṣẹ́ àdúrà nìyẹn ni àbí iṣẹ́ kejì títí ìgbà mìíràn tí a tún gbé aṣòfin rẹ̀ mọ́ wá sí ojú móhùnmáwòrán yìí orúkọ tèmi ni Rafiu Adédìran ẹ kú kalẹ̀.